Sometimes I'll see Davido, they'll say Davido is doing cash, price giveaway, cash, whatever. Davido, come and locate my son. My son needs all of you, he needs your help. I used to watch you people when you started. I know I was young, but I do admire you people. I feel like, why is my life like this? Why don't I have money? If I have money, nobody will know something is wrong with my son because I would have handled it. Mo lọ́mọ kan ready kí n tó lóyún ilé. Ó wá lóun fẹ́ dá fi mí sílẹ̀ sílé pé ó dá kí wá máa lọ sọ́dọ̀ family òun kan ní Port Harcourt. Àwa lọ síbẹ̀. So nítorí pé mo lóyún lé first born mi ní a year 1 month. Surgery jẹ́ mo fi ṣe CS mo fi bí. Doctor sọ pé CS náà mo máa fi bí ọmọ yìí. So elective CS la ṣe. So prior to the time tí a fẹ́ bí tó máa kú díẹ̀ tá máa bí, ó ní pé a máa gbọ́dọ̀ máa wo condition ọmọ yẹn ká lè fi mú perfect timing tó máa fi wá sáyé. So wọ́n wá mú mi lọ sí wọ́n wá ní kí n lọ sí hospital kí n lọ ṣe scan. So Navy hospital ní Port Harcourt mo máa ń lọ fún check-ups mi gbogbo antenatal mi. So wá dé point kan doctor yẹn wá refer mi lọ sí hospital kan pé kí n lọ ṣe scan àyẹ̀wò again lórí ọmọ mi. Mo lọ sí hospital yẹn mi ò rántí orúkọ hospital yẹn bọ̀ tí bá rántí gan kẹ́kí n fi bò wọ́n láṣìírí kó má dà pé mo fẹ́ da iléeṣẹ́ wọn rú. Doctor young doctor kan ló wá rí mi. Wọ́n apply gel. Bàtọ́ apply gel yẹn wọ́n bẹ̀rẹ̀ sí check ọmọ mi. Doctor yẹn wá sọ pé heartbeat ọmọ mi that's bí ọkọ ẹ̀ ṣe ń dún ipò wà funny. Okay, ẹ ká sàn ẹ kúrọ̀lẹ́ ibi tẹ́ bá ti ń wò mí. Orúkọ mi ni Rachael Oyindamola Adeosun and Igbo ni mo fẹ́. Orúkọ ọkọ mi Oputa Dennis Ikechukwu orúkọ ọkọ mi. Torí ẹlòmíì á máa wò pé báwo lorúkọ ọmọ ẹ̀ ṣe jẹ́ orúkọ Igbo. So I'm married to an Igbo man. Igbo man lẹ fẹ́. Yes, sir. Látìgbà tí ẹ ti wá fẹ́ Igbo yìí, torí a ti máa ń rí àwọn ìdílé kọ̀ọ̀kan ó tó di pé bóyá tó bá fẹ́ ṣèyàwó, wọ́n sọ pé ìwọ báwo ló ṣe máa fẹ́ Yorùbá, ìwọ báwo ló ṣe máa fẹ́ Igbo. Ṣé nígbà tẹ́yìn máa bẹ̀rẹ̀ sí sọ pé bóyá ẹ fẹ́ fẹ́ ọkọ yín, ṣé ẹ nílò àwọn ìdojúkọ bẹ́ẹ̀ láti àwọn òbí yín pé bóyá ẹ ò lè fẹ́ Igbo, ò lè fẹ́ irú èdè báyìí, àfi kó jẹ́ Yorùbá? Ẹ mọ̀ pé ó normal fún òbí yàn láti fẹ́ the best kó fẹ́ nǹkan tó dáa fún yàn. Bẹ́ẹ̀ni. Ó sọ pé ẹ̀rù ń bà mí o tó fẹ́ lọ fẹ́ Igbo bákan. But ìgbà tí mọ́mísì mi rí ọkọ mi nígbà yẹn, ó rí as a responsible man up until now ó sì wà responsible torí ṣàṣà lọkùnrin ní nǹkan báyìí máa ṣe tó sì máa dúró tìyàn. Nígbà yẹn mọ́mísì mi sọ pé ó dáa because mi ò kí ń ṣọmọ oníranù mi ò kí ń rìn ìdọ̀tí kò sí anybody nínú àdúgbò mọ́mí tó lè sọ pé àwọn ti rí pátá mi rí. So ọkọ mi notice mi ó observe mi gbà tó jẹ́ ìyàwó abá mi and ó ṣe oṣù díẹ̀ kí n tó padà gbà fún ní pé ó dá mo ti gbọ́ because gbogbo àwọn ìdojúkọ táwọn ẹ̀gbọ́n mi ti rí mo máa fi ń ṣe àríkọ́gbọ́n. Wọ́n bá sọ pé ọkùnrin ṣe báyìí àyà mi máa ń já mo máa ń wò pé tọkùnrin bá báyàn ní kankan ó máa padà dump yàn ni. So ẹ̀rù máa ń bà mí mọ́mísí mi máa sọ pé mi ti rí pé ó dà pé guy is a good person má jẹ́ ká discriminate má jẹ́ ká yà sọ́tọ̀ toró jẹ́ èdè mi. So daddy mi náà which is my stepdad nobody knows that he's my stepdad torí àjọjọra and ó wà nice sí mi. Ó normal kí parents kan ṣe àwọn kan mí gbà mí jẹ́ pé àwọn náà lọ máa ṣe ọmọdé but a máa dáríjì wọn torí a máa ro dáadáa tó ṣe fún wa. So ìgbà yẹn daddy náà sọ pé ó dáa ìgbà tó jẹ́ ṣe díẹ̀ ó fẹ́ dà pé kan fẹ́ rí bákan ó fẹ́ sọ pé rárá mọ́mí mi fẹ́ sọ pé rárá. So mo wá sọ fún wọn pé kọjọ pé mo nífẹ̀ẹ́ mi ìfẹ́ kan tẹ́ pé màmá move from one person to another torí mo bọ́lọ̀ dá májẹ̀mú pé mi ò gbọ́dọ̀ ní ọkùnrin méjì tó máa gorí mi and òun ní ó fẹ́ mi tó date mi ta court ta marry mi lọ́kùnrin mi tí mo ti ever ní anything pẹ̀lú. So mọ́mí mi support later on. Ọmọ bíbí ìlú ò gangan lẹ́yìn gangan ìlú ò lẹ ti wá. Bàbá mi Ìbàdàn but Lagosian ni mi because Lagos ló bí mi sí. And I've already stepped into Ibadan once during my post-UTME. Àti fẹ́ lọ ṣe exam ní after secondary school mi. Ni mo lọ sí Ìbàdàn, but ọmọ Ìbàdàn ni mí. Mọ́mì mi ní Abẹ́òkúta. Lágelú ni mo ti wá ní Ìbàdàn. Lágelú? Yes, Ọ̀yọ́ State. Nílùú Ìbàdàn? Yeah. Wow. Ẹ jẹ́ ká tẹ̀síwájú gẹ́gẹ́ bí nǹkan tó gbé wa wá síwájú yìí. Okay, sir. Ọmọ tó wà lọ́wọ́ yìí, báwo lọmọ náà ṣe jẹ́ gangan? Ẹ jẹ́ kí n tètè mú ní mi àpẹẹrẹ kó lè fast because mo mọ̀ pé minute ká má bàa waste àkókò wa. Ìgbà tí mo wà nínú oyún ọmọ mi, ó dé stage kan mi wò pé torí àwọn máa ń busy. My man is a businessman. Ó máa ń ṣiṣẹ́ pé kọjá títàkárà. So ìgbà tí ó yá,
ó wá ní òun ò fẹ́ dá fi mí sílẹ̀ sílé mo lọ́mọ kan already kí n tó lóyún eléyìí ó wá lóun ò fẹ́ dá fi mí sílẹ̀ sílé pé ó dá kí wá máa lọ sọ́dọ̀ family òun kan ní Port Harcourt àwa lọ síbẹ̀ so nítorí pé mo lóyún lé first born mi ní a year 1 month surgery jẹ́ mo fi ṣe CS mo fi bí doctor sọ pé CS náà mo máa fi bí ọmọ yìí so elective CS la ṣe so prior to the time tí a fẹ́ bí tó máa kú díẹ̀ tá a máa bí ó ní pé a máa gbọ́dọ̀ máa wo condition ọmọ yẹn ká lè fi mú perfect signing tó máa fi wá sáyé so wọ́n wá mú mi lọ sí wọ́n wá ní kí n lọ sí hospital kí n lọ ṣe scan so Navy hospital ní Port Harcourt mo máa ń lọ fún check-ups mi gbogbo antenatal mi tó wá dé point kan doctor yẹn wá refer mi lọ sí hospital kan pé kí n lọ ṣe scan àyẹ̀wò again lórí ọmọ mi mo lọ sí hospital yẹn mi ò rántí orúkọ hospital yẹn bọ̀ tí bá rántí gan kẹ́kí n fi bò wọ́n láṣìírí kó má dà pé mo fẹ́ da iléeṣẹ́ wọn rú doctor young doctor kan ló wá rí mi wọ́n apply gel bàtà apply gel yẹn wọ́n bẹ̀rẹ̀ sí check ọmọ mi doctor yẹn wá sọ pé heartbeat ọmọ mi that's bí ọkọ ẹ̀ ṣe ń dún ipò wà funny and being a graduate because I'm a teacher by profession but I have business orientation mo máa ń ṣe àwọn kan mí kátà pé kì í ṣàfihàn rí nǹkan kan ìmọ̀ra wọn so doctor yẹn wá sọ fún mi pé heartbeat ọmọ mi wà funny mo wá ní please sir talk to me what is happening how is it ó wá ní òun fẹ́ kí n panic kí n má worry mo ní ṣé kí n pọkàn bí wá mo wá sọ fún doctor please enlighten me talk to me should I give you my husband's number ṣé kí n fún yín ní nọ́mbà ọkọ mi àbí ẹ máa pè ó ní kí n má worry pé kí n má panic pé everything will go fine kí n má lọ and that was it so gba tí gbogbo kí ní ìbẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ọkọ mi wá bèè lọ́wọ́ mi jọkọ pé kí lórúkọ hospital yẹn gan ta ni doctor yẹn gan because ká ló ti sọ fún wa ní àní go through gbogbo stress yìí ń pé àwọn kan wá enlighten wa pé there are some other scans tó máa ń pè ní anatomy scan ń pé ibẹ̀ ló máa ti detect and doctors gbogbo fúnra wọn gan máa fún wa ní options ń pé either ká fi ọmọ yẹn lẹ̀ ọ̀ ká yọ ń pé yíyọ gan ni ó máa save wa ní stress torí àròpá máa lè go through the stress tọmọ ìbá wá sáyé so bẹ́ẹ̀ ni ìrìn àjò inú oyún ẹ̀ ṣe lọ sà. ẹ ṣeun gan-an kó tó di pé a ṣe nǹkan tí à ń ṣe lọ́jọ́ ti tòní torí mo sì rántí nígbà tí ẹ bá mi sọ̀rọ̀ ẹ ṣàlàyé nǹkan kan fún mi ní pé ọmọ yìí ẹ ti lọ káàkiri ní kódà ẹ ti pàdé àwọn èèyàn tó yẹ pé wọ́n ní orúkọ nílùú tí a wà ẹ ti lọ bá àwọn èèyàn tó lórúkọ àárọ̀ àwọn wo lẹ lọ bá ọgán àti pé kí ni àwọn nǹkan tí àwọn ènìyàn kí ló fẹ́ látọwọ́ yín kí ni ìdí tó yẹ pé wọn ò ti ṣe fún yín torí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ẹni ẹ tẹ dọdọ ẹlòmíì nígbà tẹ́ débẹ̀ ẹlòmíì sọ pé àwọn máa chat yín later ẹlòmíì tiẹ̀ sọ pé tó bá fún mi nìkan báyìí wàá ṣe ǹjẹ́ ẹ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí ni experience yẹn. báyìí ló ṣe lọ ṣe mọ̀ wípé kò sí òbí tí ò kí ní ìtara ọmọ ló ṣe mí because tí bá fẹ́ wo integrity ọkọ mi pẹ̀lú tèmi ọkọ mi jẹ́ nìkan tó jẹ́ pé kò ń láì kó tọrọ nǹkan lọ́wọ́ yàn ó máa ń ní this mindset pé tẹ́ bá ń tọrọ lọ́wọ́ yàn ní nǹkan nígbà míì èèyàn yẹn tó bá dọjọ́ tọrọ bá wáyé ẹ̀ ní lẹ́nu ọ̀rọ̀ tó ọkọ mi ò fẹ́ pé ká tọrọ nǹkan ṣùgbọ́n torí mo jóbìnrin lóru mi ò lè jẹun máa ń sunkún débi pé mo rù gan ìsìn ló dàbí pé mo ti fẹ́ máa ní ẹran díẹ̀ létí tó jẹ́ pé oògùn jẹ ni mò ń lò pé kí n tiẹ̀ fi lẹ́rìn nítorí gbogbo èèyàn ló ń complain pé kí n má para mi pé everything will be fine ó ṣàn fún mi ní hope so ìgbà tí mo máa ń jí lóru tí máa ń sunkún ló wá padà jẹ́ kọ́kọ́ mi sọ pé okay anything tí bá fẹ́ ṣe lórí ẹ̀ pé kọ́mọ ìwà òkè kí n ṣe òun náà máa ṣe tóun lè ṣe mo wá sọ fún àwọn ọ̀rẹ́ mi kan àwọn ọ̀rẹ́ mi wá ní ká ṣe flyer ká post ẹ̀ ní social media wọ́n ṣàṣe flyer ọkọ̀ account number Zenith Bank mi ọkọ̀ orúkọ mi sí so ìgbà tí wọ́n ṣe flyer yẹn mo bẹ̀rẹ̀ sí ní àwọn alert ẹlòmíì 5,000 tó bá ṣe lágbára torí country hard àmọ́ so ẹlòmíì ṣe owó yẹn gbogbo owó tọ́jẹ̀ ṣe kò wọ́ 700,000 in fact mi ò rò pé owó yẹn wọ́ 650,000 and owó tá a ti ná fọ́mọ yìí tí ìbá wà mistaken ó ti kọjá millions of naira but kò tí tó iye tá à ń wá fún surgery so ìgbà tí ọ̀ṣà ń send owó yẹn ó dé stage kan tẹ́ pọ́kọ́ mi torí a ní financial issues náà àwa ná owó ìmíì nínú owó yẹn pé ká fi ṣe scans fún torí ó gbọ́dọ̀ máa lọ check up oògùn tó ń lò therapy tó ń ṣe owó mọ́tò ibi tá à ń gbé ó jìnnà sí hospital LASUT là ń lò tó ọjọ́ ní wọ́n lè ṣe surgery ẹ̀ ní LASUT sí pé wọ́n máa ń mọ àwọn ọmọ bẹ́ẹ̀ lọ sí abroad ní bóyá India or ń pé only white doctors kan ní kò yìí ń pé but àwọn NGO work together with them Healthy Heart Foundation pẹ̀lú FCC that's First Cardiologist Center kódà àpọ̀jọ́ ń ṣiṣẹ́ mo wá ìjọ tí mo wá lọ sí hospital
tí dókítà wá wo ọmọ mi wọ́n ní tó yẹ ṣe ń táìmì yẹn and tó bá ń wo eyín gbà mí like ọmọ fẹ́ ṣe eyín ó ṣe bẹ̀rẹ̀ sí wo eyín and it's a year going to 3 months a year 3 months so ìtara pé mi ò lè sọ pé kó báyìí ló ṣe ọmọ yóò lè sọ̀rọ̀ ò lè ní báyìí ló ṣe ṣòwò máa bọ́ṣọ lọ́rùn ẹ̀ wọ́n máa ní kí n má fún ní oògùn anyhow kí n wá hospital máa kúrò láti ilé máa náwó mọ́tò lọ sí LASUT dókítà máa chẹ́kì wéètẹ́ wọ́n máa ní wéètẹ́ kéré fún èjì yẹn wọ́n máa kọ oògùn ọkọ mi nìkan ló ṣe gbogbo ẹ̀ torí health mi lè ṣiṣẹ́ so wá níjókòó tí wọ́n lọ sí hospital mi lọ rí dókítà mi ẹ wá sọ fún mi pé a gbọ́dọ̀ lọ ṣe surgery yẹn o nípa ọmọ yìí tó bá dé stage kan kó má lọ jẹ́ pé kan táwọn LASUT sọ fún wa pé a máa watch ẹ̀ kó máa kú lójú wa ni mo wá ní ó dá tí mo ṣe wá lọ spirit mi kàn ní kí n ya ibì kan tó máa ṣe politics meeting nínú estate hospital mi yẹn mo wá rí mọ́tò honourable Ọlábíńjọ mo rí picture wọn bẹ́ẹ̀ ọkàn yẹn kàn ní kí n lọ bá wọn mo ṣe lọ bá máa yẹn ni ẹ máa yẹn Mr. Tolú lórúkọ wọn mo wá lọ bá wọn pé jọ sá ṣé mo lè rí honourable Ọlábíńjọ ó ní do you have appointment with him mo ní no my son is strong they asked us to bring millions of naira we do not have anything my husband is the one catering for everything and I'm pitying him because I used to be independent I'm a very strong hardworking woman mo wá sọ fún ọ wá ní okay I would help you to talk to the PA but you have to bring all the evidences you need to write financial assistance letter and I did everything I submitted to him I snapped it on WhatsApp I kept on calling him for checkup for follow-up he told me also mi pé àwọn máa get back sí mi àwọn máa get ìgbà tó máa padà bá mi sọ̀rọ̀ ní wọ́n ti forward PA ti bá wa forward nǹkan kan sí Kanu mo ní Kanu tí mo ti pè tẹ́lẹ̀ èèyàn kan tó pick number yẹn lórí Google tá ti rí number èèyàn yẹn sọ fún mi ní series of things bí pé ó ń gbé mi on condition and with those things it look shady bí pé bóyá ó fẹ́ gbá mi or bóyá ó ń pa irọ́ àbó fẹ́ gba details ọmọ mi láti fi fraud láti gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀rù jẹ́ ń bà mí because ẹlòmíì tó bá fẹ́ ṣèyàn láàánú àpò wọn ló ń fowó sí wọn get back sí wa mo wá sọ fún wọn pé okay mo ti gbọ́n pé but kàn try Healthy Heart Foundation ipe Healthy Heart Foundation padà fún wa ní probability pé àwọn lè help but ká kọ́kọ́ ṣe re-evaluation test and test yẹn when I sum it up is approximately 400,000 and we do not have money the probability tó wá fi sí yẹn ọkọ mi ni what if tàbá sanwó tí wọ́n ṣe owó tá a ṣe manage tá a lè ní same nobody is helping no family owó táwọn èèyàn gádà ti ná fọmọ ìtàn bí báwo la yẹ fẹ́ ṣe I kept writing NGOs I wrote Healthy Heart Foundation that was that clause giving us on probability pé is either we do revaluation test before they can say whether to help us or not so up to now we've not gotten a positive feedback again I was told to do GoFundMe ó ní pé GoFundMe ò sí Nàìjíríà ní pé abroad ló wà mo pe ọ̀rẹ́ mi kan ní US torí òun náà ṣe bẹ̀rẹ̀ láìfẹ́ ni kò lówó lọ́wọ́ manage ni ó wá ní òun lè bá mi get èèyàn kan tó lè bá wa fi open on behalf of us there ìgbà tó sọ fún yàn tó ń bá gbé ọ̀rẹ́ ní òun ò lè ṣe pẹ̀lú ń bá wọn kọ́ má lọ rò pé àwọn fẹ́ fraud yàn ni pé because ọmọ fẹ́ rí ọmọ yẹn sójú that was how I gave up not until mo meet yín láàárọ̀ ibi tí mo ti ń sọ̀rọ̀ pẹ̀lú tara tí mo ń sunkún tí mo gbọ́ Pastor Jereze program tí mo ní kò sí nǹkan tó lọ́hùn lè ṣe bọ́ ní medical must be involved mo wá sọ fún yín ní gbogbo ẹlẹ́fi sọ pé ẹ jẹ́ ká gbé sórí afẹ́fẹ́ something might come up mo ní èèyàn kan tí ní kí n send video rí rí anything ẹ̀rù ń bà mí pé bóyá tiẹ̀ ti gba Hausa pọ̀ aláwùsá náà a fún gbogbo evidences ó gba marriage certificate mi to know how this boy is related to me because orúkọ mi Yorùbá orúkọ ọmọ mi Igbo and they saw the whole evidences but they keep telling me to relax they will get back to me I did not hear anything from them I chatted the man today gbogbo àwòrán ẹ̀ mo fi wọ̀nyí lórí fóònù mi lẹ́ni they did not get back to me I am even scared that government might have helped in a little way but they did not give me anything because I know that àwọn tó ti rọ́mọ mi yìí tí àgọ́sẹ̀ Rafael Puta ó lè ti rò pé àwọn send owó sí woman yóò fún àwọn follow up ó ti sú mi ṣe sọ anything mọ́ so ilé tó help hope mi díẹ̀ lẹ́ni mo tún ṣe wá. ẹ ṣeun gan ẹ má sunkún mọ́ tí mo mọ̀ pé gbogbo nǹkan yìí ó ti di ayọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ fún mi ẹ ní kódà gan ẹ tún gbìyànjú láàárọ̀ ọjọ́ kan ẹ ní ẹ gbé ọmọ yìí ẹni Pastor Adeboye pé ẹ lórí ọ̀fẹ́ nígbà àwọn pastors ń jọ yẹn báwo ni nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ torí mi ìfẹ́ kókọ̀ dàbí ìgbà pé kinní yìí bí ìgbà pé kò rí bẹ́ẹ̀ torí ọmọ tí à ń wò yìí bí mo ṣe ń rí àwọn experience ẹ̀ so bí mo ṣe ń rí ọmọ yìí omi inú ń kan mí ẹ ṣàlàyé fún mi ẹni pé ẹ gbé lọ sí ọ̀dọ̀ Pastor Adeboye ǹjẹ́ ṣé ẹ lórí ọ̀fẹ́ láti rí wọn lọ́jọ́ náà? Rárá
Ibi ọ̀rọ̀ Pastor Adeboye ṣe ṣẹlẹ̀ ni pé mo lọ sí pastor mi ní Redeem torí Redeem mo ń lọ. So àwọn kan ló advice mi pé why not take him to your church? Ó yẹ kó lè help ọmọ ẹ̀. Mo wá lọ sí Redeem tí mo lọ ní side Kọ́lá. Mo wá bá pastor sọ̀rọ̀. Ìgbà tí mo bá pastor sọ̀rọ̀, pastor feel fún mi torí ìjọ́ kan pastor kàn pè mí ni. Mo mọ̀ pé ẹ̀mí ló mí sí wọn. Ìgbà tó wá pè mí, ó wá gbọ́ bóhùn mi ṣe rí lórí phone. Ó ní Mrs. Oputa, what's wrong with you? Mo ní pastor, don't worry, I'm fine. Ó ní kí n sọ̀rọ̀. Wípé oore ọ̀fẹ́ ẹ̀mí ló mí sáwọn pé káwọn pè mí. Mo wá ṣàlàyé gbogbo ẹ̀ wá ní kí gbọ́mọ ẹ wá sí church, a máa gbàdúrà lórí altar. Ìgbà tó wá gbàdúrà yẹn, pastor kan wá ní pé why tí wọ́n fi kọ lẹ́tà sí pastor Adeboye kó lè rí mi. Tó bá jẹ́ financial assistance ló lè ṣe fún mi. Or bóyá kó gbàdúrà fún ọmọ yìí náà, kó bá mi ṣe. Wọ́n á ní ó dáa. Ó ṣàjúwe ibi tí Redeem City wà, Redemption City, ibẹ̀ mo lọ, mi mọ ibẹ̀ torí mi kì í jáde, mi ṣe ọmọkọ́mọ tó máa ń rìn kùnrin. Ibòmíì tí mo mọ̀ torí mo marry ni mo fi mọ ibẹ̀ àti pé ọmọ mi. Ìgbà tí mo wá débẹ̀, wọ́n wá ní àmọ́ lè rí pastor Adeboye pé wọ́n máa ń wá ní first Sunday. Ìgbà míì wọ́n jẹ́ kí n wá first Sunday of every month, new month. So mo wá ní kí mo lè ṣe, wọ́n ní kí n kọ lẹ́tà lẹ̀. Lẹ́tà tí mo kọ lẹ̀ ni mo wá rí mẹ́sẹ̀gì wọn láti headquarters ní Redeem camp wípé kí n wá ní so time, so day, ní pé pastor fẹ́ gbàdúrà fún wa. Mo wá rush pẹ̀lú ọmọ méjèèjì mo kó dání níjọ́ yẹn. Òjò ti bá mi ní junction tá a máa wọ napep wọ nínú camp. Ni mo rí máa nǹkan tó di bandage sọ́wọ́. Máa yẹn tí fídíò yìí bá get sí, ó rí pé ó mọ̀ pé ó tọ́ ni. And mo máa appreciate ẹ̀gan tó bá lè comment under fídíò yìí. Máa yẹn rí mi nínú napep. Ó ní madam, put your faith together. You will see pastor. He just answered us. Other people are on queue. You will meet him. Time tá a fi lọ òjò yẹn wá ṣe sí, ó wá heavy. So ó dà pé òjò yẹn ló da àwọn pastor tí wọ́n fi rí àwọn tó kù mọ́. Mo wá bẹ̀rẹ̀ sí yín lẹ́lẹ̀, mo bẹ̀rẹ̀ sí sunkún, pastor must see my son. My son must be healed. My son must be healed. Ibi tí mo ti sunkún ni woman kan rí mi, wá bá mi. Ó ní, do you put all your faith in pastor? Look unto God, the author and finisher of your faith. Go to the altar. Mo ṣe lọ sí altar nìyẹn. Woman yẹn ní kí n sùn mọ́jú, kí n gbọ́ ọmọ mi sínú ilẹ̀lẹ̀, kí n gbàdúrà, kí n fi sọ́wọ́ Ọlọ́run tó bá fẹ́ kú síbẹ̀ kó jẹ́ pé Ọlọ́run ló gbà á. Mo wá sọ fún ọkọ mi ní jọ̀ọ́ o. Má risk ọmọ mi sínú òtútù o. Owó tá a ná kò sẹ́ni tó ń fún wa o. Má gbé sílẹ̀ ńlẹ̀ o. Tó bá ti rí pastor gbàdúrà kó máa lọ lé. Ìgbà tí mo rí pastor, mo ṣá lọ sọ́tà, mo gbàdúrà. Pastor yẹn, she's a woman. Pastor Mrs. Nike. Lórúkọ wọn wá ní ọmọ àwọn ṣiṣẹ́ níbì kan. Ní pé ó lè bá mi get link tó máa fi bóyá help ọmọ mi kí n má wọ̀rọ̀ máa ṣe surgery fún. Mo pe woman, mo bá wọn sọ̀rọ̀. I get any feedback. I get any positive response. I now lost my faith. I went back home. Gbàkọyọ̀ kan ní kí n lọ rí èèyàn kan, wọ́n máa ṣàgbo fún mi. Pé àfáà yẹn máa ń ṣàgbo. A ná owó mọ́tò lásán to get to that mowe inside. It's almost 15,000 èèyàn tó mú mi lọ àméjì. Mo ná owó àgbo gbogbo ẹ̀ mo ṣe fọ́mọ ẹ̀. Ọrùn ẹ̀ ó pẹ́ kó tó dúró, ìṣẹ̀bẹ̀rẹ̀ sí ní dúró díẹ̀ ni. Eyín ẹ̀gọ́ ìṣẹ̀bẹ̀rẹ̀ sí ní wọ̀ nítorí heart yẹn ni ò ṣe develop fast. Kò tí ì jókòó, kò tí ì dúró. Mi ò mọ, ẹ̀yin ọmọ Nigeria, ẹ help me. I know that you might be looking at me that I'm being pathetic. It's just motherly love. I'm feeling the pain of my child because sometime in the midnight, he'll wake me up, he'll be crying. I wouldn't know what is the problem. I'll pull off his clothes because he doesn't like it, just like the sister. They took their father's skin texture. He always gets sweaty, so I'll pull off his clothes. I will text him, he will not answer. Sometimes before I sleep around to 7 in the morning and I'll have to prepare this sister for school. We'll take the girl to school after 9. We don't get bike in my area. My area is bad. I kept crying. Sometimes I'll watch videos of how other people are helping people. I'll say, God, why is my own delayed? They should help me. Whenever I see Ashakain helping people, I say, Ashakain, come to Ajegule, come to Egun State, come and help my son. Just the surgery money is okay. I don't need money for business. Don't worry, just sacrifice that my own. Give my son, help him. Sometimes I'll see the video, they'll say the video is doing cash, price giveaway, cash, whatever. Davido, come and locate my son. My son need all of you. He needs your help. I used to watch you people when you started. I know I was young, but I do admire you people. I feel like, why is my life like this? Why don't I have money? If I have money, nobody will know something's wrong with my son because I would have handled it. But I do not have. I'm not working because of him. I don't have any penny. Money for matches. I will have to call my husband. At a point, the man will be frustrated, but he cannot venge his anger. He cannot transfer aggression because he doesn't want me to feel bad or start crying. Because I'm the only one at home after taking my daughter to school. People advise me not to stay indoor. I should always play around so that I will not think because I'm always thinking and crying.
Please help my son. Davido, help my son. Please, Ashatline, help my son. Very dark man, help my son. All the prominent people in this country, please use your money to help my son. Let my son benefit from your benevolence, from your good heart to save him, to be alive. I don't want all our effort to be in vain on this child because doctors are always scaring us. Every time we go, do surgery, do surgery. If we have the money, won't we drop money? Won't we do the surgery? Save my son. Please. This boy is just trying to be strong. At a point, some people will be like, this boy is fragile, but he's still trying to be strong. Oh, please, help this boy. Sometimes he feels pain. He cannot stand for 2 seconds. If I try to exercise him, he feels pain. He goes for therapy. Doctor will say, we cannot stress him. Just do 5 rounds. Let him be going. Because of his heart. He doesn't. One day he was crying. My son was crying, practically crying, and he was having temperature. Doctor said, please go home. Don't do anything. Just take him home. When you do the surgery, you will have more strength to do this thing, please. So please help me. Help me. Ejo. Because I'm tense right now. I've been crying since. I just have to clean my face before we start this interview. Please. Ejo, ẹ ṣàánú ọmọ mi. Ẹ ṣàánú ẹ. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti ṣàlàyé. Ejo. Sorry, Rachael. Sorry. Ó ti wá bí èlò gangan nẹ nílò torí èmi gan fúnra mi mo ṣe wà wájú yín. Yes, sir. Ó ń gbomi lójú èmi náà. Bí èlò gangan lọ ní ẹ nílò fún sọ́jú tẹ́ fẹ́ ṣe fọ́mọ. Ẹ mọ̀ pé ká owó wà available. Èèyàn máa lè lẹ́nu láti béèrè pé how much. But doctor ẹ sọ fún wa pé with our experience and with people that have been going for it, that she would tell us that at least we should budget 16 million. 16 million? Yes. Láti lè fi ra ẹ̀mí ọmọ yìí padà. Yes, nǹkan tó sọ nìyẹn. So lọ ní ó ní trisomy náà, trisomy 21, ó jẹ́ ní hole in the heart. Ó jẹ́ ní hole in the heart, ẹ̀ka ló kéré, treatment and drugs. Ó lè heal ẹ̀. Pé bọ̀tọ̀rọ̀ ti tóbi jù. Pé so we have to do surgery for him to be fine. So ní láti ṣe fún jẹjẹrẹ ọkàn ẹ̀. Nínú àwọn ìwádìí tẹ́ ṣe, ǹjẹ́ ṣé ẹ mọ̀ bóyá wọ́n ṣe nǹkan ẹ̀ nílùú ìsọ́jú ẹ̀ ṣé wọ́n ní hospital wà nílùú tí wọ́n lè ṣe àbí ó di dandan kí wọ́n fly yín lọ sí lóyìnbó? Nǹkan tó sọ ni wípé according to doctor wa, Dr. Ladimeji tó kọ́kọ́ rí wa ń gbà ẹ̀ pẹ̀lú one other fair doctor ní LASUT. Wọ́n ní LASUT àgbàlagbà làwọn máa ń ṣe àwọn ṣe tọmọdé. Wípé sọ àwọn máa check. Ìgbà tó wá ń check, ó wá ní àwọn rò pé any place níbà ilé ìṣe kìíní pé a máa fẹ́ fly lọ sí India. Mo wá wojú wọn, mo ní ṣe mo jọ ẹni tó lówó India. Pé bí èèlò gan ni, wọ́n ní owó travelling expenses and gbogbo ẹ̀ pé ó máa pọ̀ gan pé but owó surgery 16 million. Mo ní a ò ní 1 penny. Ipò Ọlọ́run mo dìrọ̀ mọ́ Ọlọ́run ni mo ń wò. Pé ẹ wo owó mọ́tò ń gbà mí, mo kàn máa ń rọ̀fẹ́ ni, mo kàn máa ń manage ni. Ó wá ní ó dá pé there is one Healthy Heart Foundation. Ipe wọ́n collaborate pẹ̀lú First Cardiologist Center ní Ìkòyí pé white doctors ló wà bẹ́ẹ̀ pé kó lè ṣe. Wọ́n ní okay tó bá jẹ́ bẹ́ẹ̀ ni. So àwọn emo tún chat ọsàn later kan tó dá wa lóhùn tó wá ní pé àwọn fi wá sí under probability. Ipe but a máa ṣe re-evaluation and the money is almost 400,000. Ká ní mo ṣe mo máa lọ risk ẹ̀. Tó bá jẹ́ ní òkè ó máa ṣe fún ọmọ mi ọkọ mi jẹ́ máa dáwó yẹn padà wọ́n kó má dá padà wá dájọ́ bí ọmọ yìí ni. Kò ní ìdá ti dá padà gan. Bóyá gbà yẹn ó kàn máa send bóyá owó tá máa fi jẹun níbẹ̀ tá máa fi wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ lọ́spítọ̀. Tó ń ní sà. Ẹ má sunkún. Mo nígbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà tó ń wo nǹkan tí à ń ṣe lónìí, mo mọ̀ pé wọ́n ràn yín lọ́wọ́. A sì ní àwọn èèyàn gidi nílùú yìí tí mo mọ̀ pé àwọn náà àgàgà torí condition àtàárọ̀ tí mo ti bá yín pàdé, ọmọ yìí ò ara mi kí n má sọ pé ara ní kí n má sọ pé ara ní kò wà comfortable. Tẹ́ bá ti rí lójú ẹ̀ tí mo mọ̀. Báwo ló ṣe ń jẹun gangan? Kí ni nǹkan tó ń jẹ? Ṣé ó ń jẹun normally bí? No. Kí ló ń jẹ gangan? Nǹkan tó ń jẹ ni pé doctor sọ fún wa torí mo ní àwọn evidences yẹn. Mo jẹ́ mọ̀ pé bóyá ẹ máa fi mọ́ àwòrán tá a bá ti ṣe tán. Wọ́n ní pé ìgbà tó check pé tẹ̀ wọ́n ní 3.5 at 11 months. Ní pé it is very poor fún age ẹ̀. So wọ́n ní ká máa get ọkà bàbà. Ká máa mix ẹ̀ mọ́ soya milk powder àti peanut butter. Ní pé dẹ̀ tá a bá ti fún 2 hours interval ní ká máa fún lóúnjẹ. 2 hours interval. Pé then tí ò bá ní appetite láti jẹun ká máa force ẹ̀. Pé then ká máa mix ní avocado butter, avocado fruits. Ká máa mix ẹ̀ mọ́ milk ẹ̀ àti peanut butter ká máa blend ẹ̀ fún pé kó lè fi ní body díẹ̀. Pé then kí máa fún lómi, kí máa fún fruits. Pé kí n jọ, pé kí máa watch ẹ̀ ká máa fún any other food. So but àwọn kan ní oúnjẹ ni kó máa
kó má ṣe kíní kan ẹ mọ̀ àwọn èèyàn máa give suggestions wọ́n ní ẹ̀rù ń bà mí wọ́n ní kò sí nǹkan tó máa ṣe pé ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ nutribon kí n fún pé bọ̀ kí n jẹ́ kó máa fẹ́lẹ́ dáadáa kó má wà too thick so òun ni mo wá ń ṣe fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ń gbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan so òun ní sà. ìgbà tí ọmọ yìí ṣì wà níbí bẹ́ẹ̀ ni sorry. ṣó ń gbọyàn lẹ́nu lọ́wọ́. ẹ ti mú mi rántí ìgbà tí ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní pé ìgbà tí mo ṣe operation CS mo fi wí so you cannot breastfeed him immediately. bẹ́ẹ̀ni. so wọ́n ra this ó ní milk yìí baby milk tó rà fún ní baby fún so ìgbà tó mu food yẹn for about 2 days ó bẹ̀rẹ̀ sí gba ọyàn mi wọ́n wá notice pé ọmọkùnrin máa ń mu ọyàn dáadáa ọmọ yìí ò mu ọyàn dáadáa bọ̀ mi ò kọ́ bí ara sí mo feel pé ọmọ mi ò lápọn pé kí n fi sílẹ̀ ìgbà tó wá dín pé ó ti wọ bí 2-3 months plus mo rí pé èmi ẹ̀ ó máa ń mí bí ẹni tó hanrun and ó máa ń feel tired oníṣeré díẹ̀ àti máa eré kékeré pé bóyá kẹ́ máa bọ́mọ ṣeré pé kẹ́ bá pàṣẹ àti máa kanra àti máa sunkún bá fún lọ́yàn ó lè mọ ọyàn bóyá 2 seconds 3 seconds ó gbẹnu kúrò wọ́n ní ọmọ yóò ti yò inú ẹ̀ fẹ́lẹ̀ mo ṣáà sọ fún mọ́ mi ní bóyá kò lápọn bóyá ó tutù ó mú wà bàbá ẹ̀ fi sílẹ̀ ìgbà tó wáyá tí mo rí pé ara mi ò gbà mú mo rọ̀ṣẹ̀ lọ hospital dókítà mi ṣe rí mi mi sọ fúta what is it mo sọ fún wọn pa sá mi ò mọ nǹkan tó ń ṣọmọ mi ọkùnrin ni kò ń jẹ ó dẹ̀ máa ń han bákan máa wá ní kí n gbé wá ọ wá check ẹ ọ wá ní you are very observant n pé I notice you to be very observant and very intelligent just like when your first child had kìnìkan n pé so ọmọ yìí ò pé nǹkan tó ṣe kò ṣe kò kéré o ọ wá check ọwọ́ ẹ wá ní ọmọ yìí ní trisomy 21 which they also call Down syndrome n pé extra chromosomes ló ní. So wọ́n ní àwọn máa refer wá sí Ilé-Epo ìgbà tá dé Ilé-Epo ní we cannot handle this take him to LASU àti ibẹ̀ láti ń pò yìí láti lọ LASU kò kí ń jẹun dáadáa bẹ́ẹ̀ ni sà. àkọ́bí ọmọ yín tí ẹ bí bẹ́ẹ̀ ni. ṣé òun náà go through àwọn nǹkan yìí àbí kò sí nǹkan kan tó ṣe òun. kò sí nǹkan kan tó ṣe òun ìgbà tí mo kàn notice by breathing out kìnìún dà pé yẹn ní cold ní baby. ní baby. ìyẹn kò ní any heart issues àwọn dókítà ní bóyá family ọkọ mi hereditary bóyá ní hole in the heart nínú family àbẹ́ mi none of the above. ẹ ti ṣe traces yẹn pé bóyá. we did all background check-up gbogbo check-up pé family ìran history gbogbo ẹ̀ la ṣe ìgbà ó tún sọ pé bóyá mi ò lògùn dáadáa nínú oyún mi ò kí fògùn mi ṣeré ọkọ mi lè jẹ́rìí mi ọkọ mi ní ìyàwó mi ò fi ògùn ṣeré o ó kàn lè fẹ́ rẹ́ ògùn kó ní inú oyún ẹ̀ máa crave fún nǹkan míì bá béèrè lọ́wọ́ ẹ̀ ló sọ pé I don't have the money kí ni okay o my drugs I want to buy is finished ó jẹ́ máa rí fídíò torí a máa ṣe fídíò call dáadáa tó bá jẹ́ ti rí ó máa ní okay I will send you the money máa ní please add 2k o they've added money to the drugs ó máa rẹ́rìn ó máa fún mi torí mo fẹ́ fi ra nǹkan tí mo crave fún nínú oyún ni so I don't joke with my drugs. ṣé ọkọ yín ò gbé pẹ̀lú yín báyìí. ọkọ mi ló ń ṣiṣẹ́ ní káràkátà kéèyàn ṣáà hustle ló ń ṣe òun ni ọkọ mi gan financially mi fẹ́ sọ̀rọ̀ òdì tọrọ ní agbára wà lórí àwọn there's power in the tongue we are having some financial struggles but we cannot tell people. ẹ jẹ́ ká ọmọ yìí kò wà comfort. bẹ́ẹ̀ni sá. mo mọ̀ pé èyí ta ṣe lé mo mọ̀ pé àná àdìdì a fi àsìkò yìí a fi ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà ní pé kọjọ ọmọ bá ran bébì yìí lọ́wọ́ ọmọ yìí nílò àánú ẹ bá mi ràn án lọ́wọ́ mo ti post ẹ iye tí ẹ bá ní ẹ jọ̀ọ́ kò sówó tó kéré jù lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ṣàlàyé wọ́n ní 16 million naira tí mo mọ̀ pé pẹ̀lú 16 million naira pẹ̀lú bí nǹkan ṣe wọ́n nílùú yìí mi rò bóyá agbára 16 million gan máa ká ṣùgbọ́n gbogbo ẹ̀yin olówó gbogbo àgbáyé afàsìkò yà bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ bá wa wo ti ọmọ kékeré yìí ẹ má ro ti ẹ̀ṣẹ̀ tìyá ẹ gbogbo nǹkan tí ìyá ẹ bá tiẹ̀ wulẹ̀ kó ṣe fún yín bóyá ẹ̀yin tí ẹ bá pàdé tẹ́sí pé ó ṣẹ̀ mí ẹ má ro ẹ jọ̀ọ́ ẹ bá mi save life ọmọ yìí ẹ jọ̀ọ́ ọmọ yìí condition tó wà yìí kò ń ṣe condition tó yẹ pé ó yẹ kí ọmọ kó wà ọmọ tí ò lè sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣeun gan a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣé gan ẹ jọ̀ọ́.